àmọ́ kò tọ́ sí ẹni téèyàn tiẹ̀ wá fi jọba kó wá máa tàbùkù gbogbo àwọn ọba tó kù. Ìgbà tí Tẹ́lú kọ́kọ́ wọlé tí wọ́n mọ̀ pé wọ́n fi ẹranko jọba ni, Tẹ́lú ló kọ́kọ́ gbá etí ọba kejì nínú àwọn ọba níbi tán ti lọ ṣe ayẹyẹ. Ṣé ẹ ti gbàgbé ni? Ẹ wá o, ẹ má fi Tẹ́lú wé ọba kọ́ba kankan nílẹ̀ Yorùbá. Tẹ́lú kì í ṣe ara wa nílẹ̀. Kò sáyè láti bínú ẹnìkan fẹ́nìkan. Rárá, a kì í bínú ẹnìkan fẹ́nìkan. Àmọ́ ohun tó tọ́ ló tọ́, ohun tó yẹ orí ni fìlà, fìlà kò yẹ orókún. Mò ń bọ̀, ẹ jẹ́ ká gbọ́ bàbá wa dáadáa olóríire yìí. Ẹ bá ń jí ọba Yorùbá, onímọ̀ ní ìyàwó tí ó lè Yorùbá. Bọ̀dá yìí náà lẹ́ni àwọn tó wọ́pọ̀ gbé Fúlàní wá kà á mẹ́lẹ́ o. Ẹ̀yin náà ìjà wo ọba tó yọ bàbá ọba Aláàfin náà ṣẹ̀jẹ̀ nìsín ní Ọ̀yọ́. Ẹ̀jẹ̀ àwo bó ṣe yẹ ìyàwó wọn tó. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Ẹ̀jẹ̀ àwo àìmọye ọ̀pọ̀lọpọ̀ nǹkan mẹ́tẹ̀ẹ́ bá obìnrin náà wà bá wọn tí àgbẹ̀ ń àdírẹ́sì wọn. Àfà ni ọmọ ìyá wa tó sọ̀rọ̀ yìí, lágbára Ọlọ́run ọba ọpọlọ kò ní kú wọn yín ní làákàyè. Àfà yìí deserve respect, kódà bó jẹ́ pé àbúrò mi ni ó deserve respect, torí mo máa ń láì kéèyàn sọ̀rọ̀ làákàyè. Ṣé rí ibi ọpọlọ tẹ́ fi sọ̀rọ̀ yìí, mo mọ̀ pé àwọn alákatakí tí àwọn Boko Haram wọn á bu yín pẹ̀lú bẹ́ẹ̀ sọ̀rọ̀, kódà táwọn bá ti ní pè yín gan díẹ̀ ló wá kù, torí pé kì í ṣe yẹn ni tájẹ́ẹ̀tì wọn ni bílẹ̀ Yorùbá ṣe máa dàrú. Ọmọ kọ́ làwà, àwa ò ní ṣọ̀tẹ̀ Tẹ́lú Olúwo láíláí. Àmọ́ ohun tó bá yẹni ló yẹni. Ẹ wo ìyàwó bàbá wa Aláàfin Ọ̀yọ́ tuntun. Kábíyèsí. Ẹ wo bí ìyàwó bàbá wa Aláàfin Ọ̀yọ́ kádó pẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀. Ẹ wo bó ṣe àdírẹ́sì àwọn ìyálọ́jà, torí pé inú àwọn ìyálọ́jà dùn wípé wọ́n yan olórí tuntun fún ìlú. Torí kí la ṣe yan ọba nílùú, torí kí ìlú lè tùbà, kó lè tùṣẹ́, kí ìlú lè ní àmójútó ni. So nǹkan tẹ́ gbé Rashidi ọmọ lẹ́lẹ̀ tẹ́ gbé wá sórí ẹni wá ṣe is was so wrong. Ilẹ̀ Yorùbá kì í ṣe ibi tó ti ń jagun ẹ̀sìn. Ibi báyìí kì í ṣe Saudi Arabia. Dẹ̀ fi Tẹ́lú jẹ ọba Arab, wọn fi jẹ ọba Mùsùlùmí, ọba fún ilẹ̀ Yorùbá. Wọ́n ní ọmọ ìbọ̀bọ̀ kan sọ̀rọ̀, ó ní ìyẹn ilẹ̀ Yorùbá gan kì í ṣe ìlú ẹlẹ́bọ. Ọ̀gá, ìlú ẹlẹ́bọ ni o. Agídí kan náà fi ń fẹ́ràn èèyàn. Ìlú ẹlẹ́bọ pọ́nbélé nílẹ̀ Yorùbá. Èdè wa pẹ̀lú àṣà wa pẹ̀lú gbogbo nǹkan lílo wa pátápátá ló jọ rìn papọ̀. Kò síbi tá a gbà tán mọ́ Arabic. Àwọn bàbá wa ti ṣe àṣìṣe láti gba èdè Arab láti máa sọ àwa tá a jẹ́ Yorùbá. Ebi kò sẹ́ni tó lè bí Olúwo. Àmọ́ kò tọ́ sí ẹni téèyàn tiẹ̀ wá fi jọba kó wá máa tàbùkù gbogbo àwọn ọba tó kù. Ìgbà tí Tẹ́lú kọ́kọ́ wọlé tí wọ́n mọ̀ pé wọ́n fi ẹranko jọba ni, Tẹ́lú ló kọ́kọ́ gbá etí ọba kejì nínú àwọn ọba níbi tán ti lọ ṣe ayẹyẹ. Ṣé ẹ ti gbàgbé ni? Ẹ wá o, ẹ má fi Tẹ́lú wé ọba kọ́ba kankan nílẹ̀ Yorùbá. Tẹ́lú kì í ṣe ara wa nílẹ̀ Yorùbá o. Àwa ò ṣọ̀tẹ̀ Rashidi o. Ẹ sọ̀yàn ní Abdul, ẹrú ló ń jẹ́ Abdul. Yorùbá dẹ̀ lajú wọn kalẹ̀, wọ́n wá lọ fi ọmọ ọlọ́mọ jọba nílẹ̀ Yorùbá. Ẹdúná tí Tẹ́lú ò bá wá sínlé, tó bá jẹ́ pé àwọn ìyàwó ẹ̀ ló wá wà nílé, báwo ló ṣe fẹ́ àdírẹ́sì àwọn ìyálọ́jà o? Fúlàní, ṣé àwa kí Fúlàní kábíyèsí ni? Fúlàní táwọn ẹ̀yà ẹ̀ ń pa wá nílẹ̀ Yorùbá tó ń dà wá láàmú. Ìgbà tí mo rò pé gbogbo ẹ̀yin tẹ́ rò pé wọ́n ń bú Tẹ́lú, mo rò pé ẹ̀yin tẹ́ ti ya wèrè gan. Wọ́n ń pa Yorùbá lọ́wọ́ láyé Muhammadu Buhari. Tẹ́lú ní kí gbogbo Fúlàní pátápátá máa bọ̀ lọ́dẹ̀dẹ̀ o. Ẹ̀yin ará Ìwó tẹ́ bá ṣe ń jiyàn, tí mọ̀ nǹkan tó wà lára yín nísìnyí, ó dọjọ́ wájú tí Fúlàní bá ń sọ bí tẹ́ máa jókòó sí. Ẹ wá máa sọ pé ilẹ̀ bàbá yín ni, àmọ́ ẹ̀pà ò ní gbóró mọ́, torí pé Rashidi àti fi wọ́n mọ̀nà ibi tí ó yẹ kán mọ̀. Tí mọ̀ nǹkan tó ń kán lára yín, àmọ́ kò lè àfẹ́ ti ilẹ̀ Yorùbá o. Kàkà tí Tẹ́lú á fi kógun jà wá nílẹ̀ Yorùbá, á kúkú parapọ̀ kógun jà ló Ìwó papọ̀ ni. Ẹ̀yin àná mi ẹ má bínú o. Mo mọ̀ pé ọmọ Ìwó ni mo fẹ́, àmọ́ ọmọ Ìwó kan kò lè wá sọ wá lẹ́nu nílẹ̀ Yorùbá. Kò lè wá sọ wá lẹ́nu nílẹ̀ Yorùbá o, àwa ò ní gbà o. Tẹ́lú ó kógun jà ilẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ bá yọ. Ìgbà bàbá mi ń sọ̀rọ̀ kan, Tẹ́lú yóò kógun jà. Bàbá mi ń sọ̀rọ̀ kan ẹ gbọ́. Ọ̀kẹ́ bá ti tẹ fóònù yín tẹ́ lórí social media ẹ̀wé ìpò ẹ̀ wà kẹ̀sókè kẹjẹ́ kí òun yẹn kò sí ní ẹni tí a gbọ́dọ̀ lísìn sọ̀rọ̀ ẹ̀nu ẹ̀. Ẹni tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ ènìyàn nílẹ̀ Yorùbá, àmọ́ ìpín Olúwo ò sí lára ọba ilẹ̀ Yorùbá. Kì í ṣara wa. Ìgbà tẹ́ ti mọ̀ pé ìdí ẹ̀fọ́ fígọ́ ẹ̀dẹ̀ yín bàbá wa, ẹ̀yin kábíyèsí wa, ẹ yọ mánu yín náà. Ẹ kúkú yọ kúrò. Ẹ mọ̀ pé díẹ̀ ìgbẹ́ lára iyán, ẹ mọ̀ pé kò ṣeé jẹ ni.
á dalẹ̀ Yorùbá láàmú. Ó ti ń pogun wọ̀lú. Fúlàní ti àtàrà Télú wọ̀lẹ̀ Yorùbá. Tí Télú dẹ̀ ń pàṣẹ pé kó pa anybody tán bá ti rí dànù, kó pa ẹlẹ́bọ dànù. Ilẹ̀ Yorùbá, kí ló kan ilẹ̀ Yorùbá pẹ̀lú Fúlàní? A dẹ̀ ní ká pín. Fúlàní kan yìí náà ni ò fẹ́ ká pín torí pé wọ́n fẹ́ wọ́n gbalẹ̀ lọ́n ti wọn ni. Kò lè yé ọ̀dẹ̀ tẹ́ pé ní Emir Télú Rashidi tẹ́ pé ọ̀dẹ̀. Kò lè yé torí ọpọlọ ẹ̀ ò gbé débẹ̀, ọmọ lẹ́lẹ̀ gbé wá sórí ẹni. Ó dẹ̀ wá fẹ́ máa fira ẹ̀wé Ọọ̀ni of Ife àbà. Ẹgbẹ́ bàbá ńlá kú bàbá ẹ kọ́ ni Ọọ̀ni of Ife ń ṣe Rashidi o. Télú, ìwọ ló pe ará ilé ẹ ní wèrè. Làwa ṣe pé wọn náà lálágàn náà o. Ọọ̀ni of Ife, Ọọ̀ni Adéyẹyè gangan tó wà ń bẹ̀ yìí kì í ṣe ẹgbẹ́ bàbá ńlá bàbá ẹ tó bí ẹ Télú. Kì í ṣe ẹgbẹ́ bàbá ẹ o. Kì í ṣe ẹgbẹ́ bàbá ẹ rẹ o. Torí bàbá rẹ ló mọ bí tó ti gbọ́mọ àlè wá. Ọọ̀ni Ilé Ife kì í ṣe ẹgbẹ́ bàbá ńlá bàbá rẹ o. O gbọ́? So sẹ́yìn kan bá ń sọ pé wọ́n ń ṣọ̀tẹ̀ rẹ̀ níta ló ń ṣọ̀tẹ̀ Télú. Sẹ́yìn ò gbogbo mẹ́sẹ̀gì tó ń pàṣẹ ni. Ẹ̀yin wèrè tẹ́ ni wọ́n ń ṣọ̀tẹ̀ Rashidi. Kí èèwọ̀n tọ̀tẹ̀ ń bẹ̀. Èèyàn ń lùlù ẹ̀tẹ́, ó ń lùlù ìjà, ó ń lùlù tó bá lè dàrú kó dàrú fúnlẹ̀ Yorùbá. Ẹ wá ní wọ́n ń ṣọ̀tẹ̀ rẹ̀. Ṣọ̀tẹ̀ ta ni? Pé wọ́n gbé sórí ìyàgá kan nígbà tí wọ́n invite ẹ̀ tó lọ síbi ayẹyẹ bàbá wa Oluwo, fine. Kò sí nǹkan tó kàn mí pẹ̀lú yẹn. Ó jókòó síbi kan tàwọn baálẹ̀, kò sí nǹkan tó kàn mí pẹ̀lú yẹn. Torí pé nǹkan tó pera ẹ̀ ni wọ́n bá pè yẹn. Ṣebí ẹgbẹ́ bàbá wa Ọọ̀ni of Ife ní Emiru Kano ló jókòó sí. Bóyá Ìlọrin, bóyá Kano dẹ̀ ní mímí wọn bí tó ti wá tó kó ìró sọ́rùn bí àwọn tó ti wọ wèrè. Ìyẹn ò kàn mí, ìyẹn ò dẹ̀ fẹ́ kàn mí. Àmọ́ ẹgbẹ́ bàbá wa Ọọ̀ni of Ife náà ló jókòó sí. Ó dẹ̀ jókòó ni kò kọjá ayẹ torí tó bá kọjá ayẹ mẹ́ẹ̀ wọ́n á nà wèrè, wọ́n á nà bí kó ya wèrè dànù. Kò sẹ́ni kankan tó máa wá sí ibẹ̀ yẹn tó máa wá kọjá ayẹ. Bó jẹ́ ìwọ tó lùkọ́ ló sọ̀rọ̀ tí ìyẹn kò sọ bẹ́ẹ̀ wọ́n á nà ẹ́ bí kò kú. So ìwọ tó bá ti wá mọ̀ pé o ò ní lè déwájú ọlọ́rọ̀ kó sọ̀rọ̀ má wulẹ̀ sọ lẹ́yìn ẹ̀ mọ́. Má sọ lẹ́yìn ẹ̀ mọ́. Má lùlù ẹ̀, má bú àwọn baba ńlá baba tiwa mọ́. Bí baba ńlá baba tiẹ̀ náà ò ṣe jẹ́ nǹkan kan tó lọ fọmọ àlejọba nílùú Ìwó. Àwọn baba ńlá ti baba tiwa yẹn wà nǹkan táwọn ṣe pàtàkì sí àwa ló jẹ́ kí àwa máa pọ́n wọn lé. Tó bá ń sọ̀rọ̀ ìlú Ọ̀ṣun state gbogbo ilẹ̀ Yorùbá Ilé Ifẹ̀ ló ta ti ṣàn wá o. Apá kan Ọ̀ṣun, apá ìgbèríko kan lọ́ṣun ni Ìwó jẹ́ o. Bí a ṣe ní Iléṣà tá ní gbogbo ẹ̀ ní Ìwó jẹ́ o. So Ọọ̀ni of Ife lọ́ba aládé ilẹ̀ Yorùbá. Igi mú jìnnà sórí Rashidi láyé ẹ má máa fi ọ̀jájá Ọọ̀ni of Ife bàbá rẹ o fẹ́ máa fi wéwọ. Ibo ló ti jọra wọn? Ó máa sọ pé Ọọ̀ni of Ife wọ́n ló fọ Ọọ̀ni of Ife jọba ó gbá lẹ́nu bàbá àwọn tó bí ẹ. Mo tútù sọ pé ó gbá lẹ́nu bàbá àwọn tó bí ọ. Ó lè mọ̀ pé kò jábọ́ lẹ́nu mi rárá. Ìwọ kan yìí sí bàbá wa Ọọ̀ni of Ife. Sí bàbá wa Oluwo ó dẹ̀ ò tiẹ̀ tí kọjá yẹ dọ́dọ̀ Ọ̀yọ́ náà torí tó bá kọjá yẹ dọ́dọ̀ Ọ̀yọ́ sórí Ọ̀yọ́ kì í gbàgbà fúgbà ó fara balẹ̀ tẹ́ni ó sì jìyà pẹ̀lú ẹ̀. Bóyá ọjọ́ náà náà padà rẹ̀ ní náà máa rọ̀ ẹ́ lóyè. Má dẹ̀ bẹ̀ gbogbo ẹ̀yin kábíyèsí wa ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ rọ̀ ọ́ lóyè ẹ má jẹ́ kí ọ̀gbẹ́ni ẹ má jẹ́ kó kó wa lọ́wọ́ Boko Haram. Tó bá tún ti rí ìdíjókòó nílùú Ìwó táwọn Boko Haram bá ti jókòó tó bá tún ti rí ìdíjókòó nílùú Ìwó bí wọ́n ṣe rí ìdíjókòó ní Ìlọrin wàhálà ṣẹlẹ̀ nìyẹn o. Ọ̀rọ̀ ilé òun ṣọ̀rọ̀ ariwo ó máa pa ilẹ̀ Yorùbá lára dáadáa with convenience pẹ̀lú Télú Rashidi tó wà ńbẹ̀. So ẹjọ́ ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá ẹ wá nǹkan ṣe sí o. Wọ́n sọ pé igi gogoro má gún ni lójú tó tó bí òwe. Wọ́n ní òkèlè láti ń wò eléyìí ti fẹ́ gún yín lójú ẹ tètè yọ o. Ẹ tètè yọ o. Kò sẹ́ni tó ń pẹ̀ gan ẹ o. Kò sí nǹkan kan tó ní o. Kò sí nǹkan kan tó ní ẹ wo gbogbo nǹkan táwọn ọba tó kù gbé wa. Rashidi tẹ̀ ta ló ń jọ ọmọ akú wá pàwájú ọmọ akú yányán. Bàbá mi Ọ̀jájá Ọọ̀ni of Ife ọ̀rọ̀ ìdọ́wọ́ yín o àti gbogbo ẹ̀yin kábíyèsí tó kù o. Ẹ má sùn lórí báísíkù o kò jù bẹ́ẹ̀ lọ ìpàdé wa bí oyin.